والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. Púpàtàkì púpọ̀ pé kí Mùsùlùmí ó mójútó láti ìgbà tó ń ti bàlágà wọn ò fẹ̀sìn Allah wọn ò fi ṣeré nítorí pé bíbàlágà àmì ni lórí wípé téèyàn bá fi lè ṣe nǹkan tó lè mú èèyàn dọ́mọ ná ènìyàn wọ̀ ná ṣùgbọ́n ẹni tó bá kú ṣáájú kó tó bàlágà ọ̀tọ̀ lọ̀rọ̀ onítàn téèyàn bá ti wá bàlágà pínrín à ń fẹ̀sìn ráre àkẹsìn kún èèyàn gbọ́dọ̀ mú kúrò nínú ọ̀rọ̀ èèyàn torí kò sẹ́ni tó mọ̀ ìgbà wo ni kú ń bọ̀ tó bá rò wípé ẹ̀mí rẹ̀ ó gùn Olúwa bá ní kó má gùn ńkọ́ kí ni nǹkan tó fẹ́ ṣe sí ọ̀pọ̀ nínú àwọn ọ̀dọ́ tó ṣe pé ó pé ọmọ ọgbọ̀n ọdún yóò tún lé lọ́gbọ̀n ọdún kò ní fẹ̀sìn pé nǹkan kan kò ní kàkún bíi ti wùlé òkèrè ma ikú wa mú lọ lójijì àwọn èèyàn àwọn máa dárò pé ha ikú mú lọ ní májèsín ikú òjé kó gbélé ayé sí gbogbo nǹkan tó ní lérò kó ń fẹ́ ṣe ń dáadáa wọn ò ní mọ̀ yìí pé ọmọ sígbà tí kò lè pààyàn gbogbo nǹkan tó fẹ́ ṣe ń lé ayé ń dáadáa ayé ní ọ̀mà èyí tí ó wúlò fún níbi tó lọ ló ti yẹ kó mójútó látọjọ́ tó ti pẹ́ nígbà tó bá lọ tán gbogbo ẹ padà já sí pàbó tó dàbá mà ọ̀nà ò sí fún ọ láti padà wá mà oníkálukú wa náà ti délé ayé tójọ́ mẹ́ta ààrẹ nìkan tó kú tí wọ́n tún dá padà pé ó fẹ́ wá ṣe àtúntò àwọn àwé rẹ̀ ó fẹ́ wá ṣe àtúnṣe lórí àwọn àṣe rẹ̀ kò sí wọn ìgbẹ́ni kankan láyé rẹ̀ ọlọ́ọ̀lọ́nù tó bá jẹ́ kó fìdí rẹmi ó fìdí rẹmi nù tó bá ṣàṣeyege ó ṣàṣeyege nù Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ ká ṣàṣeyege eléyìí jẹ́ ti gbogbo bímábímá tí ń bẹ láyé tí ò tí ì kú wọ́n wo àwọn ọmọ rẹ̀ ràn wọ́n ṣe ń gbìyànjú kún ráyé mú wọ́n ṣe ń gbìyànjú kún ṣe dáadáa nínú ayé yìí náà ni kó máa gbìyànjú fún wọn wọ́n má fàlùkìyà má ṣàwàdà wọ́n má fẹ̀sìn kí wọ́n má fi ṣẹ̀fẹ̀ wọ́n ń lọ mọ́ṣáláṣí àwọn ọmọ rẹ̀ sì jẹ́ géńdé wọ́n wà nínú ilé kò tiẹ̀ yí pé kọ́ ìyàdọ́ wọn kó jí wọn ọ̀ya ẹ̀sùn wájú ẹ̀sùn mọ́ṣáláṣí èmi ni mò ń bọ̀ lẹ́yìn yín báyìí ó sì jí wọn kápẹ́ wọn bẹ lórí pé a ti dìde kọ́ halẹ̀ mọ́ kí tí wọ́n bá dé mọ́ṣáláṣí ṣáájú yín torí pé èyí tí wọ́n ń ṣeun iná ni wọ́n padà máa ṣẹ́kù lọ́pọ̀lọ́ àwọn ọmọ nígbà tó ọba sí ma náà ni wọ́n jẹ́ kó wọ́n mọ̀ pé bàbá àwọn kìí ṣe bàbá tí ó mú ẹ̀sìn ní àwàdà bàbá àwọn ó pe àwọn lọ sídìí káwọn mójútó ẹ̀sìn yóò máa rókè nínú wọn yàtọ̀ sáwọn ọmọ tó ṣe kí wọ́n máa sọ pé bàbá ò fòrò wá rí pé ká ṣe sọ̀lẹ́ bàbá ò pé wá lọ sídìí ká ṣẹ̀sìn ní ká ní ewu wá ní táwa fàgbàlagbà yẹni tí ń lọ sídìí à ń ṣẹ̀sìn ẹ̀sìn dáà ti ṣe láti àárọ̀ ọjọ́ wa kọ́rọ̀ rẹ̀ wọ́n bá di bẹ́ẹ̀ ẹ mójútó àwọn ọmọ yín ẹ̀mọ̀pọ̀lọ́ ó bí ẹ̀yin náà léèrè nípa àwọn ọmọ yín yàtọ̀ sí ìbéèrè tí ó bí yín nípa tara yín yóò bí àwọn bàbá wa náà nípa tàwa náà yàtọ̀ sí ìbéèrè tí ó bí àwọn bàbá wa nípa tara wọn náà bẹ́ẹ̀ làwọn bàbá bàbá wa yóò bí wọn léèrè nípa tàwọn bàbá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ lánàá a gbọ́ ikú ọ̀kan nínú àwọn ọ̀dọ́ tó ṣe é pé látijọ́ tí Allah ti ní ká mà àmọ́ ní ọmọ tó ní gbìyànjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó sì múmú láyà rẹ̀ bí ká pé ẹ̀sìn ti tàn ká gbogbo bìkíbi ní gbogbo èèyàn sì ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni máa ṣe ọmọkùnrin yìí báyìí ọmọkùnrin yìí ọjọ́ kan nínú àwọn tó wá kẹ́kọ̀ọ́ rí ní LAUTECH ṣùgbọ́n nígbà tí ó di pé wọ́n daṣẹ́lẹ̀ láàrin àwọn ọdún kan tó kọjá lọ ó pààrọ̀ yunifásitì rẹ̀ ó sì padà parí ó sì ríṣẹ́ tó wúlò
lórí pé mójútó ẹ̀sìn náà la mà pẹ́ kó jìnnà ọ̀yọ́jú sí wa ń bí kó wọn kí wa níjọ́ ní àsáàrí mànù lánàá yìí ni wọ́n sọ pé Abu Maryam Muhyiddin tí ń gbé chikanda ni wọ́n sọ ikú sàlù alátán ó gbéra ọ̀fẹ́ máa lọ mọ́ṣáláṣí ìlà arákùnrin yìí ṣubú tó ṣubú rẹ̀ ní ọ̀padà dìde má ọmọdé kékeré wàláhì ọmọdé kékeré gidi torí ẹ ọmọ àwòrán rẹ pé ọmọdé ò lè mí ẹmẹ sọ̀rọ̀ kú wọn tẹrẹ ẹ dànù wàláhì ọmọdé kékeré ni wàláhì ọmọdé kékeré ni olú ẹlẹ́dàá ó bá ti pàpọ̀ lẹ kálukú bẹ́ẹ̀ náà ní máa rí àṣẹ dáadáa inṣàlá olú ẹlẹ́dàá wa tó rorò ló fi jẹ́ pé láti kékeré rẹ̀ ní o ti fẹ̀sẹ̀ ṣeré ẹ wá wo ibi tọ́rọ̀ rẹ̀ padà wá já sí àsìkò ní pẹ́ láyé àsìkò ní pẹ́ jù bá ń lọ ó mójútó ẹ̀sìn rẹ̀ níwọ̀n bá kò fẹ̀sìn rẹ̀ ṣàwàdà rárá gbogbo èèyàn dààmú ní ìlú tí ń gbé wípé ọmọ yìí ń gbìyànjú láti ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ó ń gbìyànjú láti ṣàfihàn kí ni jẹ́ ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fáwọn mùsùlùmí abẹ́ Allah azza wa jalla kó bá foríjì abẹ́ kó bá wa gẹ́ ọba àṣelọmọ àlùjánná ó ṣe kó sinmi fún àwọn ọmọ tó fi sílẹ̀ sáyé olú ẹlẹ́dàá kó bá wò wọ́n kó bá dá wọn sí àwọn òbí rẹ̀ tó fi sílẹ̀ sáyé olú ẹlẹ́dàá kó bá ṣe ìtútù ojú fún wa kó má fi ikú rẹ̀ kó má fi dà wọ́n láàmú àwa náà gbogbo gbàtà bá máa ṣẹ́kù lókè pẹ̀ olú akóṣẹ́ wa kù lórí Islam gbogbo gbàtà bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-iman subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك